Kunle Afod mọ̀ ti sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ ṣe rí àwọn táwọn ń fún àwọn èèyàn ní nǹkan táwọn ń káàkiri pé àwọn náà mọ̀ láwọn nǹkan táwọn náà tán pass through àwọn táwọn náà ń dojú kọ ṣùgbọ́n àwọn ò lè sọ síta ṣùgbọ́n àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé tó àwọn borí ẹ̀. wọ́n ní kí ni wọ́n ní àkọ́kọ́ nù rẹ̀ ní wípé ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn ya sinimá kan wọ́n láwọn ya sinimá ẹ̀ sì mọ iye owó téèyàn mọ́ ná péèyàn bá ṣe sinimá tán àwọn ya sinimá yìí wọ́n pe gbogbo àwọn èèyàn wọ́n pe crew member ní hòtẹ́ẹ̀lì nígbà gbogbo ẹ̀ ní gba kámẹ́rà ní location ní nígbà táwọn parí location táwọn wá sẹ́ndì iṣẹ́ odidi iṣẹ́ àwọn sẹ́ndì ẹ̀ sí ẹ́dítọ̀ ẹni tí ó bá wọn gé e jẹ́ mọ́ tó sọ ó ní gbogbo iṣẹ́ tí wọ́n yà pátápátá kò sí kọ́lọ̀ ń bẹ̀ black and white gbogbo ẹ̀ gbogbo production pátápátá ara wọn ní almost gbèsè kan wọ́n ní ìyún bá àwo gédéǹgbè wọ́n ní ìjẹ́ ẹ̀mọ̀ yìí pé kinní kan wà táwọn ń ṣe káàkiri ibi táwọn ti lọ ń bá àwọn àgbàlagbà àwọn lọ́mọ ń bá àwọn àgbàlagbà ló máa rìkọ́ọ̀dù wọn tí ń ṣe nínú tíátà ní o wọ́n ní àwọn ẹ́písòdù kan wà bíi 10 àwọn ti ya ẹ́písòdù yìí bíi 10 ó ti ń bẹ nínú hard disk nígbà táwọn ó gbé fún ẹ́dítọ̀ ìgéènì wọ́n ní fail ni wọn ò rí gbogbo ẹ̀ mọ́ ọlọ́mọ ṣàánú èèyàn wọn sì sọ ọ́ ta Funsho Adeolu ti sọ̀rọ̀ sókè ó ní ẹ̀mọ̀ dákọ̀ ẹ̀mọ̀ gbà mí kẹ́ ó ní ẹ̀mọ̀ kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ gbà mí kẹ́ látọjọ́ wo sọ́jọ́ wo ìgbà wo sígbà wo lẹ́wàá mọ̀ rò pé bóyá mo ti lọ join army ní US army bò ní ẹ̀yìn èèyàn mi ẹ ṣe ń ṣe báyìí ná ṣe bẹ́ẹ̀ rórúkọ tí ń bẹ nígbà àyàwó sóun jẹ́ Benedict ni ṣe bẹ́ẹ̀ morúkọ sàmì òun ọlọ́pàá ẹ̀yìn èèyàn sì rí ẹ mọ àwọn òṣèré àbí àwọn ìlú mọ̀ká ẹ mọ̀ wọ́n jura wọn gan lọ àwọn celebrity mi wọ́n mọ̀ mi ìdẹ̀wà rántí wa ìjọba ẹ ṣe nǹkan báyìí àwọn gan ò rántí. wọ́n ní location ní fíìmù làwọn ń yà o fíìmù làwọn ń yà l'Amẹ́ríkà àwọn òòjọ́ iṣẹ́ ológun o kò jẹ́ bó ti jẹ́ kò jẹ́ bó ti lóun ó jẹ́ ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ àfẹ́lẹ́lẹ̀ ẹ̀jẹ̀ á lọ tajà bàbá dé látọjú ọjà ẹ̀jẹ̀ á lọ ta káàṣì ẹ̀ ná èmi sọ fún yín ní nǹkan bíi ẹ̀jẹ̀ ń fún yín lọ́gbọ̀n ìṣẹ́jú káàṣì èèyàn kan ṣoṣo yóò tún fi 50,000 naira ṣe fàjẹ́ 50,000 naira lónìí ọjọ́ Jímọ̀ ẹ mọ̀ pé Jímọ̀ tó bá bówó lọ́wọ́ èèyàn kí mo pé Jímọ̀ olóyin oyin mọ̀jímọ̀ tí ò bá bówó yóò mọ̀ lejú kókókó káàkiri ni 50,000 naira káàṣì ẹ̀ 500 naira lẹ́yọ kan kí wàá ló ń dúró dè àbó ń dá òtún ẹ̀ ní gẹ̀ẹ́sì jọ star 347 star 1004 star 2 hash ẹ sọ fún yín bẹ́ẹ̀ ṣe ta ẹ kàn rọra lọ fọ́lò ẹ lọ fọ́lò kóòdù tí mo pè fún yín tẹ bá ti tẹ fọ́lò yìí ẹ tẹ fọ́lò ẹ kàn rọra lọ ẹ sèfù kóòdì star 347 star 1004 star 2 hash ẹ sèfù ẹ bẹ́ẹ̀ bá ti sẹ́ǹdì ẹ̀ yóò ti gbé wá fún yín lókè tó bá ti ọkọ̀ gbé wá fún yín yóò béèrè pé mélòó lẹ fẹ́ ta ẹyọ kan ní méjì ní mẹ́ta ní ẹ rọra fi sí 1 ní o 2 3 ẹ fi síbẹ̀ bẹ́ẹ̀ bá ti wá fi sí kíákíá yóò gbé báǹkì wá nínú gbogbo báǹkì òun dandan kọ́ ni kí báǹkì yín wà ń bẹ̀ ẹ ṣe àti tẹ ẹyọ kan ìsìtà ẹ̀tẹ̀ 1 ní o ẹ̀tẹ̀ 2 ní o ẹ̀tẹ̀ 3 ní o ẹ ṣe àti ta ẹ̀tẹ̀ kan bẹ́ẹ̀ bá ti wá sẹ́ǹdì ẹ wá wo fóònù yín yóò gbé fóònù àkáǹtì nọ́mbà tẹ́ sanwó sí yóò gbé wá fún yín ẹ lè sẹ́ǹdì ẹ lórí fóònù yín ọ̀rẹ́ yín tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín ẹ fún 500 kó bá yín sẹ́ǹdì ẹ̀ àbúrò yín tí ń bẹ ibi tó wà tó jìnnà ẹ sẹ́ǹdì àkáǹtì náà sí pé kó jọ̀ kó bá yín sẹ́ǹdì 500 sínú àkáǹtì o bó bá ti sẹ́ǹdì ẹ̀ sákáǹtì o fúnra yín fóònù tẹ́ fi rẹ́gísítà fóònù tó tẹ ọkọ̀ tẹ star 347 yìí sí fóònù yìí ni ó wá gbé mẹ́sẹ̀gì wá fún yín pé ẹ ti wà nínú géèmù dandan kọ́ ni kó jẹ́ pé fúnra yín gangan lẹ́ sẹ́ǹdì owó yìí ṣùgbọ́n identity yín gbà tẹ́ bá rẹ́gísítà òun ló fi wọbẹ̀ ó yá ẹ jẹ́ ká lọ tajà mò ń bọ̀ láti wá yí kòtò.
Lagelu FM 96.7. Bàbá ìbàrùbá ti doníwòsàn àgbà. Ọ̀kan ṣoṣo ìṣègùn tó lówó ọba mi fewé àtẹ̀gbọ̀ràn. Panko pí ọ̀pọ̀lọpọ̀ ṣègùn abigómọ gàlégàlé. Àgbàsít bàbá ìbàrùbá ọba iṣan ara. Mo dé láti gbógun ti ìpèníjà yòówù. Eléyìí tó bá ń dojú kọ iṣan lágọ̀ọ́ ara. Ká máa rìn gẹ́gẹ́ ká máa rìn gẹ́gẹ́. Ó dàbí ẹni fẹ́ ṣubú kárìn díẹ̀ ká máa mí gúlegúle. Wàhálà orúnkún ìbàdí, ẹ̀yìn ọrùn, ẹ̀yìn ẹsẹ̀, ọrùn ọwọ́ àbí èjìká. Ká sùn ká máa rọrùn sùn. Ìkátẹlẹwọ́ sì máa gbọ̀n rìrì. Àbí kó máa kú tuẹ̀tuẹ̀. Kó dàbí ẹni kẹsẹ̀ bọ́ jàkùtẹ̀. Ká máa rìn lọ́sàn-án kó má dàbí ẹgbẹ́lẹ̀ ṣú. Kárìn kó dàbí ẹni tẹ ìgbà bí èso mọ́lẹ̀. Ká jí ká máa pariwo ara ríro. Ewé àtegbò tí sáná bí iná. Gẹ́gẹ́ bí àwọn baba wa ti ń lò láyé ìgbàanì. Ọkùnrin á sì máa sojúṣe rẹ̀ bí ọkùnrin. Ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o láti mọ bí àrùn sápamọ́ sí. Níbàdàn, Albasit bàbá ìbàrùbá, ọba iṣan ara, opposite People's Girls Grammar School, lẹ́yìn ilé bàbá Adédìbú ní Mọ̀lété Níbàdàn. 070-182-11111. Pọ̀ mi dáadáa. 070-182-11111. Bàbá ìbàrùbá ọba iṣan ara, kí san wọ́n dá pé kára wa ó le kókókó. Àlàáfíà ni fún yín o. Báyé bá jáyé, wàrà bá wọn jáyé. Ademola Famose Demosa. Ìlédìí àpèdè ara. The famous live concerts. The League 2.0 gbé kalẹ̀. Àṣàlẹ̀ orin tó kẹra pọ́pọ́. Tòun tẹ̀kẹ́ kókó àlùjọ fàájì falala tó fa kéke. Nírọ̀lẹ́ ọjọ́ Thursday November 28 ọdún yìí. Ní gbọ̀ngàn of 21 event center. Pẹ̀lú àwọn olórin bíi Sashina Peters, Taye Currency, Fujicologist, Femi Sola, Abe Awesome, Datondo Boy, Tunde Stainless, Jace Like, Tiwalola Shitu, Aduni Ade, Demola Zuzi, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ̀mọ́ àwọn stand-up comedians bíi Wòlíì Àròlé, Àmọ́ Stakes, àti Délé ọmọ wòlíì kàkàdíẹ̀ kàdákẹ́. Edwin Paul máa gba gbogbo yàn lálejò. Táíwò Obama àti Délé Ìjìnlẹ̀ LMC lálẹ́ ọjọ́ yẹn. Thursday November 28 ní Mọ̀ 21 Ring Road Ìbàdàn. Aago mẹ́ta ọ̀sán ni red carpet láti bẹ̀rẹ̀ gbé wa wọnú event yẹn. Tickets regular is 3,000 naira. VIP is 10,000 naira. And table for 5 is 300,000 naira. For table and ticket reservations, call 0803-806-4525, 0703-240-5705 or 0814-026-9932. See you when you get there. Ìjọba kan bẹ tó lágbára ju ìjọba ayé yìí lọ. Àtètèkọ́ṣe ló ti wà. Ìjọba tí a kò lè bì wò. Èyí ni àkòrí ANEC Global Convention 2024. Oh yes, the Unshakable Kingdom is the theme of the All Nations Evangelical Church ANEC Global Convention 2024. Happening from Monday 11th to 17th November 2024. There will be rally and opening ceremony, seminar, revival, panel discussion, ministers conference, Founders Day celebration, family clinic, and grand finale on Sunday 17th November 2024 at 10 a.m. All happening at ANEC International Headquarters, number 1 ANEC Way, Iyano Felele off Lagos Ibadan Expressway, Felele Ibadan. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tó máa ṣiṣẹ́ ìránṣẹ́ ni Bishop Mike Bamidele, Reverend Dr. Joseph Adegbite, Pastor Mrs. Adejumoke Cynthia Olóòfẹ́ láti UK, Pastor Jimmy Anibaba, Pastor Ṣẹ́gun Àríyọ̀, Pastor Sandra Winston Ward, Bishop and Pastor Mrs. Ayo Odeleye, General Overseer lólùgbàlejò. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pè sórí 08052-245512. Nínú ìpàgọ́ ọdún yìí, ìjọba Kristi àti orí ọ̀fẹ́ rẹ̀ máa fẹsẹ̀ múlẹ̀ láyé wa lórúkọ Jésù. Jọ̀ọ́ mo nílò epo ẹ̀rọ ọ̀kadà mi ti tún fẹ́ iṣẹ́ àtúnṣe lẹ́yìn ọ̀sẹ̀ méjì. Èèyàn mi níṣe ni o nílò True 4 Oil. Bẹ́ẹ̀ni o ò lè fàkókò ṣòfò lórí kẹ̀kẹ́ tàbí ọ̀kadà rẹ pàápàá fún ọjọ́ kan. Nítorí náà ni mo ṣe dúró lórí True 4 Oil tuntun. True 4 Oil ò gbówó ńlá lórí. Ó ń dáàbò bo ẹ̀rọ ó sì ń rọ ẹ̀rọ ní agbára láti ṣiṣẹ́ fún ọ̀sẹ̀ mẹ́fà. Ṣáájú ìyípadà epo ìmíràn, dán True 4 Oil wò lónìí. True 4 Oil ń bẹ ní gbogbo ibùdó iléepo ti Bovas ní jákèjádò orílẹ̀-èdè. True 4 Oil ó ń bẹ fún ọ ní gbogbo ìgbà. True 4 Oil láti ilé-iṣẹ́ TVS. Ọlọ́run Reverend P.F. Fọwọ́ tún fẹ́ ṣe bẹ̀bẹ̀ lọ́dún yìí nínú ayé onípojìkò ènìyàn níbi ìsọjí ńlá alágbára fire revival 2024 létí ó bẹ̀rẹ̀ ní Sunday November 17 sí Sunday November 24 ọdún yìí bẹ̀rẹ̀ látago 4 ìrọ̀lẹ́ ojoojúmọ́ làdúrà agbára yóò ti máa wáyé ìpàdé àdúrà àti ìdánilẹ́kọ̀ọ́ yóò máa bẹ̀rẹ̀ láago 9 àárọ̀ sí 12 ọ̀sán ojoojúmọ́ ọjọ́ Sunday ni ètò ìsìndúpẹ́ tí ìsìndúpẹ́ ó sì bẹ̀rẹ̀ látago 9 àárọ̀ nínú gbẹ̀gẹ̀ ìsọjí ńlá wa Christ Revival Miracle Church Kremik tó ń bẹ ní number 7 Reverend P.F. Fọwọ́ Crescent Adéyẹmọ layout lẹ́yìn St. Louis College Mọ̀lété Ìbàdàn tí àkórí tọdún yìí ni omi iye Revelation 22 verse 5. Wọ́n gbàdúrà ọ̀rẹ́ kọ́ ọba kúrò lọ́wọ́ ogun ayé òun ìdààmú èṣù. Nígbà tí Ọlọ́run bá ń lo àwọn ìránṣẹ́ rẹ̀ bíi Pastor Wálé Ọládìyàn, Pastor Kalexa Mengzoni, Reverend Noah Adéọ̀sùn, àwọn olórin ẹ̀mí, Evangelist Dr. Bọ́lá rẹ̀, Evangelist Tọ́pẹ́ Àlàbí, Kremik Choir, àtọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí mi. Reverend P.F. Ọwá àti Reverend Mrs. Ọwá lolùgbàlejò Fire Revival 2024. Ọ̀rẹ́ wa, Jésù retí rẹ o.
For music business, talent dey important true, but you need better studio to make sure say your music stand fit and go compete with any song globally. Na Elmi Studio be the ogbonge studio wey go add magic to your gbedu. To produce music and stream live performance to your YouTube and other platforms dey easier and affordable for Elmi Studio. Oya come enjoy 10% discount when you book Elmi Studio from November 1 go reach December 30. Bẹ́ẹ̀ni o, ilé-iṣẹ́ Elmi Studio ti ṣètò ẹ̀dínwó ìdá mẹ́wàá 10% discount fún yín nígbà tẹ́ bá wá ṣorin lọ́dọ̀ wa. Yálà fún recording tàbí live streaming. Gbogbo ẹ̀ pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé àtàwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer. You go get access to free internet for your streaming. Come enjoy better rehearsal space, multi-track and stereo audio recording, online praise and virtual concerts, mixing and mastering by ogbonge engineers wey sabi and plenty more. Elmi Studio dey second gate, Liberty Stadium, off Ring Road, Ibadan. Call us for 0705 022 2444 or 0706 211 4153. No carry last o for this 10% discount for Elmi Studio. Cherry PR Eye Care Foundation ló ń lọ́gùn tatatan wípé tí yín mélòó gbogbo èèyàn bàdàn àtàgbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wa dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lóra wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn òjọ̀ kan ságọ́ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara o ojú lọ́ba ara ìdí pàtàkì rèé tí àjọ Cherry PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Cherry PR Eye Care Foundation àǹfààní lágbàá lè yí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1,000 naira péré lówó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ ń bá nílò ẹ̀ àníṣe ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú ń rọrùn gbogbo olùkópa tó ní ìpèníjà ojú láti ṣàgbékalẹ̀ Cherry PR Eye Care Foundation nígbà tó tún wá gbọ́bi tó ti rà àánú gbà láìsí nira owó kí ló tún dúró ṣe oríran gara kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ̀ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní nọ́mbà 94 opposite Unity Bank Cherry culture building yànnà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sànú shopping complex Ìwó Road Ìbàdàn lójoojúmọ́ ni o aago 9 àròsọ aago 4 ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 09054448444 ojúlọ́ba ara òní dídó mọ́ wa lágbárí. tónítóní herbal health care lóní bára ò bá gbé pẹ́pẹ́ tí ọba jáfọ́ fún àṣejá ìsàn àgbà bẹ́ẹ̀ bá yà alájẹjù alámúlù aláṣẹjù nínú ìrìn àjò eré ìfẹ́ ó sì lè já ìsàn ara èyí ó wò ó jẹ́ iléeṣẹ́ tónítóní herbal health care ti ṣe tán láti gbà ọ́ lọ́wọ́ àìsàn tó lè máa dà ọ́ láàmú àbí kárí pé kéré ká jẹ pọ̀ má dàlú kúlíkúlí pọ̀ má gbàdo ẹ̀pà pọ̀ má bẹ́pẹ́ ìṣòro ò lè mọ́ wa o bàbá ń sọ̀rọ̀ nípa iṣan ara tí ò gbé pẹ́ẹ́lí ẹ̀yìn ríro ẹ̀yìn dídùn kí tẹ̀sẹ̀ tápọ̀ máa kúrìrì àwọ̀ká òun kòkòrò inú ẹ̀jẹ̀ bíi kí nǹkan máa rìn wẹ̀nìwẹ̀nì nínú àgọ́ ara ẹsẹ̀ wíwú àti nàró dìde sẹ̀yọ́ ní ìdájí wá dogun dọdẹ fún ọ òun fa ìsáré lórí pápá rìn díẹ̀díẹ̀ mí hẹ́lẹ́hẹ́lẹ́ kò sí lọ́kọláya tí ò ní fẹ́rẹ́ lè gbéyàwó nǹkan kan ní ṣokùnfà tó bá kẹ́fẹ́ àwọn nǹkan wọ̀nyí lágọ̀ọ́ ara kàn sí iléeṣẹ́ tónítóní ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o láti mọ bí àrùn sápamọ́ sí office address ẹgbẹ́ ilé baba lam adésínà gómìnà pínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ ní fẹ́lẹ̀lẹ̀ ńbàdàn ẹ̀ka iléeṣẹ́ mojoyinlọ́lá complex ìwó road ìbàdàn àwọn kan náà iléeṣẹ́ tó ń ṣe tónítóní cleanser tónítóní flusher àti tónítóní ṣe normal telephone 08033715988 08033715988 ọ̀rọ̀ bí ìlera kò sí. jọ̀ọ́ mo nílò epo ẹ̀rọ ọ̀kadà mi ti tún fẹ́ iṣẹ́ àtúnṣe lẹ́yìn ọ̀sẹ̀ méjì. èèyàn mi níṣe ni o nílò True 4 Oil. bẹ́ẹ̀ni o ò lè fàkókò ṣòfò lórí kẹ̀kẹ́ tàbí ọ̀kadà rẹ pàápàá fún ọjọ́ kan. nítorí náà ni mo ṣe dúró lórí True 4 Oil tuntun. True 4 Oil ò gbowó ńlá lórí ó ń dáàbò bo ẹ̀rọ ó sì ń rọ ẹ̀rọ ní agbára láti ṣiṣẹ́ fún ọ̀sẹ̀ mẹ́fà ṣáájú ìyípadà epo ìmíràn. dán True 4 Oil wò lónìí. True 4 Oil ń bẹ ní gbogbo ibùdó iléepo ti Bovas ní jákèjádò orílẹ̀-èdè. True 4 Oil ó ń bẹ fún ọ ní gbogbo ìgbà. True 4 Oil láti iléeṣẹ́ TVS. Lagelu FM 96.7. tọ́ nọ́ní ohun ànílà nọ́ní báṣẹ́gìtà ṣe máa ń nọ́ní èpo ògì ẹ̀yin tiwa ẹ káàbọ̀ sábàlá ǹjẹ́ rántí lórí ètò yín ètò wa lágbo òṣèré ẹ ti mọ̀ pé abala ǹjẹ́ rántí láti máa ń rán yín létí àwọn ọ̀jìnmí àgbà ẹbí ti kákáká ìgbín kákáká òṣèré tí wọ́n ti kó ipa tí ò lẹ́lẹ́gbẹ́ ipa mánigbàgbé lágbọn ti Nollywood Yorùbá òṣèré wo ni mo mú wá fún yín lénìí kí n tó lọ síbẹ̀ Tóbilọ́ba Àjàyí ọmọ ìyá àfẹ́ ń ló kọ mi òṣèré tí mo mú wá fún yín lénìí ǹjẹ́ ẹ rántí ẹ̀ ta ni òṣèré náà ẹ dúró ná mò ń bọ̀. Ìyàwó rẹ̀ mẹ́rin, orúkù ni ọ́, ọmọdé gọ̀, òjò ní
bá dárí sọ mí ẹ tún kọyọgá ẹyẹ wá yí inú rẹ padà bẹ́ẹ̀ tó padà sọfọ pé àdápadà lóbìnrin dáhùn tiẹ̀ lọdí lọfẹ mi ọ̀rọ̀ fọ bá mi o. Òjó Arówó Ṣafẹ́ tí gbogbo ènìyàn mọ̀ sí Fádèyí Olóró. Òjó Arówó Ṣafẹ́ ó jẹ́ òṣèré tó jẹ́ pé ó ní agbára púpọ̀, ó nífẹ̀ẹ́ sí láti máa kópa nínú eré tó bá jẹmọ́ bíi ká jagun, ká lọ kógun jàyàn, ká yìnbọn bílẹ̀ kẹ̀ù kó dún lára látakò ẹni. Inú fíìmù báyìí láti máa ń rí Fádèyí Olóró tó jẹ́ pé bí ìjà bí ogun ó ní ó máa ń ṣe Fádèyí Olóró nínú fíìmù náà lọ́hùn-ún. Àbí Fádèyí Olóró ní Àgbàrá Odò ní ìpínlẹ̀ Èkìtì. Àbí ní ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún 1957 nígbà tí ó lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ St Paul Catholic School ìyẹn ní ìlú Èkìtì. Bákan náà ó lọ sí Tìmì Àgbàlẹ̀ Grammar School fún ẹ̀kọ́ sẹ́kọ́ndírì rẹ̀. Fádèyí Olóró ó jẹ́ àgbà òǹpọ̀fọ̀ alágbára nínú fíìmù tí Fádèyí Olóró bá ti wà. A ti mọ̀ pé wọ́n ó jagun, ogun máa ṣẹlẹ̀, wọ́n máa kógun jàyàn nínú fíìmù náà. Tá a bá ti ń rí Fádèyí Olóró tó de gbogbo nǹkan olóró rẹ̀ mọ́ra, bẹ́ẹ̀ náà ni ó mú ìbọn àgbélẹ̀rọ àmúléwọ́ rẹ̀ lọ́wọ́ nínú fíìmù. Òjó Arówó Ṣafẹ́ ó bẹ̀rẹ̀ iṣẹ́ òṣèré ó bẹ̀rẹ̀ ní ọdún 1985 nígbà tí ó ń di ìlú mọ̀ọ́ká bọ̀ látàrí ipa tó kó nínú eré ọlọ́sọ̀ọ̀sẹ̀ kan lórí móhùnmáwòrán kan tí wọ́n pe àkọlé rẹ̀ ní Àrélù lọ́dún náà lọ́hùn. Ibẹ̀ ni Fádèyí Olóró ló ti ń di gbajúgbajà ìlú mọ̀ọ́ká tí àwọn èèyàn ti ń mọ̀ fún ipa tí ó máa ń kó lágbọn ti fíìmù Yorùbá. Lẹ́yìn ìgbà náà Fádèyí Olóró ó kópa nínú fíìmù Yánpọnyánrin tó jẹ́ pé fíìmù yìí tọmọdé tàgbà olówó fíìmù yìí nígbà náà lọ́hùn tí ó tún jẹ́ kí Fádèyí Olóró kó jẹ́ ìlú mọ̀ọ́ká fún àwọn èèyàn sí. Ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn bí wọ́n ti mọ ẹni tó ń jẹ́ Òjó Arówó Ṣafẹ́ tí gbogbo èèyàn mọ̀ sí Fádèyí Olóró. Ibi fíìmù Yánpọnyánrin ibẹ̀ gan ni Fádèyí Olóró tó jẹ́ ìnagijẹ Òjó Arówó Ṣafẹ́ ibẹ̀ ló ti jẹ jáde. Fádèyí Olóró ó ti kópa nínú fíìmù lóríṣiríṣi. Ó kópa nínú Jẹ̀lílì, Inúnibíni, Akọni Mẹ́fà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fádèyí Olóró ó já wálẹ̀ ní ọjọ́ 7 oṣù kẹta ọdún 2023 ní ẹni ọmọ ọdún mẹ́rìndínláàádọ́rin. Ẹ̀yin èèyàn wa a ní rí jù báyìí lọ lábala ǹjẹ́ rántí fún ti tọ̀sẹ̀. Ẹ tẹ̀lé mi lójú òpó pọ̀nà ti TikTok àti Instagram mi @ọmọọ̀yáàfẹ́ OMOYAFE. Tóbilọ́ba Àjàyí Ọmọọ̀yáàfẹ́ ló kọ mi. Ètò Lágbo Òṣèré ń tẹ̀ wájú pẹ̀lú Gbénga Ọláìwọlá. Ó yàtọ̀ ẹ̀ ńlẹ́ ń bẹ̀ o ẹ̀ máa bẹ́tò bọ̀. Lagelu FM 96.7. Ẹ káàbọ̀ padà látọjú ọjà. This is Aṣíwájú General Kollington Àyìnlá. Àánú ńlá leléyìí. Bí ẹ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ fún ìgbà àkọ́kọ́ Lágelú lẹ́wà. Aṣíwájú wọ̀lú. Àlùjọ wà lé. Bàbá dìde. Àlùjọ bọ̀ sẹ́. Yóò bàbá. Mo lọ mo bọ̀ mo dé ẹ bá mi yọ̀. Mo lọ mo bọ̀ mo dé ọlọ́run ni. Mo lọ mo bọ̀ mo dé kébé ń kú wàrà. Mo lọ mo bọ̀ mo dé ọlọ́run ni. Mo lọ mo bọ̀ mo dé Ajíkọ́lìntì. Mo lọ mo bọ̀ mo dé ọlọ́run ni. Ìgbà yìí ni mo mọ̀ pé Ọlọ́run fẹ́ràn mi. Àyìnlá ọ̀pẹ́ yẹn mi. Àyìnlá mo gbà pé Ọlọ́run fẹ́ràn mi. Àyìnlá ọ̀pẹ́ yẹn mi. Àánú mo rí gbà lọ́wọ́ Ọlọ́run mi. Àyìnlá ọ̀pẹ́ yẹn mi. Divine mercy àánú ńlá ni. Àyìnlá ọ̀pẹ́ yẹn mi. Àánú ńlá leléyìí. Ọjọ́ léke gbà kú. Àyìnlá látọwọ́ Aṣíwájú General Kollington Àyìnlá Kébé ń Kwara. Babalálágbàdo. Láì jẹ́ láì mú fóònù di ọjọ́ méje. Bàbá ń dúpẹ́ ní o.
gòdùrè Bukky gòdùrè pàápàá jùlọ ẹjẹ ńlá báyìí ṣe rí àlejò wa tí ń bẹ ń bí ṣàṣà ni ẹ lè gbọ́ rédíò káàkiri gbogbo South West tó yẹ pé ẹ lè gbọ́ rédíò náà káàkiri gbogbo South West tó yẹ pé lójúmọ́ kan ẹ ní gbọ́ voice wọn ń bẹ̀ orin náà ni ẹ lè mọ̀mọ̀ páwọn ni ṣùgbọ́n ní ìsìn àṣìṣọ́ lójú eégún ní ìsìn ẹ bá ń dárúkọ yín ní kíkún fáwọn ọmọ Nàìjíríà tí ń gbọ́ wa. Orúkọ mi ni Bukola Bamidele Tubi tí gbogbo ènìyàn mọ̀ sí Bukky Gold. Ó yá ẹja tú báyìí Bukola Bamidele Tubi. Ta ni Bamidele? Bàbá mi. Ta ni Tubi? Ọkọ mi. Ibo lẹ ti lọ lọ́kọ? Ìlú Ìbàdàn. Ìbàdàn lẹ ń gbé? Bẹ́ẹ̀ni. Ibẹ̀ lẹ ń sùn? Bẹ́ẹ̀ni. Ibẹ̀ lẹ ti lọ́kọ? Bẹ́ẹ̀ni o. Ó ti dá a báwọn. Ó yá ẹ dákun ó ní nǹkan kan tí ó gbé yín wá sórí ètò yìí ṣùgbọ́n kí n tó bọ́ sórí ohun tó gbé yín wá sórí ètò yìí ẹ dákun iṣẹ́ wo lẹ ń ṣe? Iṣẹ́ orin ni mo yàn láàyò. Láti ìgbà wo lẹ ti ń kọrin? Tí mo ti ń kọ orin wípé à ń kọrin bóyá à ń kọrin sí sinimá à ń kọrin sí jingle ìyẹn á ti tó bí ọdún 15. A ti tó bí 15 years. Ẹ dákun ta ni torí wọ́n ní pé ilẹ̀ là á tẹ̀ ká tó tẹ̀yàn rìn. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ bá kọrin sí jingle ta ló discover yín àbí bó lẹ ṣe ń rìn débi tẹ́ ti ń kọrin sí jingle. Bẹ́ẹ̀ni ṣe mọ̀ wípé tí Ọlọ́run bá fún yàn lẹ́bùn á tún yan àwọn kan tí láti gbé ẹ̀bùn ẹ̀ jáde torí bá ọ̀rẹ́ ni bálà Yorùbá ní ọ̀la kì í yá. Mo ti máa ń kọ àwọn orin sí àwọn jingle kéékèèké kan ṣùgbọ́n ẹni tí mo pàdé tí Ọlọ́run fi jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé lóòótọ́ ọwọ́ Ọlọ́run sí dáadáa ó wà lára ẹni ó ní bàbá mi ẹ̀gbọ́n mi aṣíwájú Wálé Lawal tí gbogbo èèyàn mọ̀ sí bàbá promo. Bàbá promo legend bàbá bẹ́ẹ̀ bá wò mí legend ní kẹ́sìrì báyìí ọwọ́ méjèèjì lókè o bàbá promo àwọn gangan ni wọ́n jẹ́ kí gbogbo ẹ̀ tó búrẹ́kẹ́ dáadáa. Bẹ́ẹ̀ni túmọ̀ sí pé bọ́n bá ń sọ̀rọ̀ nípa pé ọ̀gá níbi jingle bàbá promo ní ká tọ́ka ẹ̀ sí gangan. Bẹ́ẹ̀ni. Ẹ wá dákun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe rí bẹ́ẹ̀ bá ń ṣe jingle gbà míì tí bàbá promo bá ṣe jingle torí àwọn gangan lọ̀gá. Bẹ́ẹ̀ni. Bàbá ṣe jingle yàtọ̀ sí pé voice bàbá promo ó wà káàkiri tó yẹ pé àwọn pé gbogbo nǹkan iná yàrá máa dùn orin náà èyàn ó tún máa jó sí lábẹ́lẹ̀ ẹ ti tí bá ní nǹkan àwọn orin tẹ́ ẹ ti kọ sí jingle báyìí á ti tóbi mélòó. Mi lè sọ o. Ẹ lè sọ. Ó ti pọ̀ jù ìgbà míì tí a bá ń ṣiṣẹ́ gan ọ̀gá mi máa ní ṣé o tiẹ̀ lè ka iye orin tó ti kọ láyé mi ò lè ka sí oore ọ̀fẹ́ Ọlọ́run ó ti pọ̀. Ṣùgbọ́n bàbá ní àwò gbogbo ìgbà láàmọ̀ kó bẹ̀rẹ̀ láàmọ̀ gbé fún bàbá promo torí pé ìgbà kan bẹ mo wà lọ́dọ̀ yín gbà tí a fẹ́ ṣe àsọtọ́ wanu tí mo wà lọ́dọ̀ yín tó yẹ pé bàbá promo kan amúbáyọ̀ báyìí wọn á kọ́ gbé nǹkan síwájú náà nǹkan wọn gbé nǹkan síwájú ó máa ń jẹ́ méjì tàbí mẹ́ta wọ́n wà ní Bukky ó yá kìíní ó yà sọ dorin yìí túmọ̀ sí pé bàbá promo gan a máa kọ script orin fún yín. Bẹ́ẹ̀ni dáadáa ẹ̀bùn pọ̀ lára wọn Ọlọ́run fún wọn bẹ́ẹ̀ni ó pọ̀ dáadáa composer ni wọ́n. Ẹ wá dákun lára àwọn orin jingle tẹ́ ẹ ti kọ tẹ́ ẹ mọ̀ pé ó popular dáadáa tàbí tẹ́ ẹ pé mélòó tiẹ̀ ní gbogbo ẹ̀ náà ló popular gbogbo ẹ̀ ló popular lára àwọn orin tó jẹ́ pé ẹ ti kọ tó jẹ́ pé ti jingle kọ́nà jẹ́ ìrántí nítorí pé ó ti pọ̀ jù bó lẹ ṣe ní tẹ pé ẹ kàn kọ́ ṣe lè rántí kan. Ìkan tí mo lè rántí báyìí sinimá Oró Abẹ́rẹ́. Oró Abẹ́rẹ́. Èmi ni mo ṣe soundtrack inú ẹ̀. Ó yẹ jẹ́ n gbọ́. Oró Abẹ́rẹ́ fàbẹ́rẹ́ gúnra rẹ̀ wò kó tó fi gán mẹ́lòmíì. Ó ní chorus tó wà ń bẹ̀. Mo ń bọ̀ lórí Oró Abẹ́rẹ́ ń wo ẹlẹ́nkọrin ábọ̀mù yín ti tóbi mélòó? Mo ti ní àwọn single track tó pọ̀ ṣùgbọ́n ẹyọ kan péré ló sì jẹ́ full album tí mo lè sọ wípé album. Àwọn singles yín ti tó mélòó? Àwọn ti tó bíi 4-5. Èwo wá ní? Yàtọ̀ sáwọn snippet. Èwo ni new one èwo ni latest báyìí? Album tó wà online tí àwọn èèyàn lè gbọ́ òun ni Ilẹ̀kùn Ayọ̀. Ilẹ̀kùn Ayọ̀. Bẹ́ẹ̀ni. Ó ti ṣí. Àdúpẹ́ Olúwa ṣeun. Ẹ jẹ́ ń gbọ́ Ilẹ̀kùn Ayọ̀ ẹ jẹ́ ń gbọ́ Ilẹ̀kùn Ayọ̀. Ẹ̀yin ọba ògo, ó ní Ọlọ́run, ìfúnṣẹ́ ìyanu tí ó ti fi hàn. Ó wá pẹ́ láwọn.
ṣúgà o. Ẹ bá mi dúpẹ́, bá mi dúpẹ́, bá mi gbé bàbá ga. Ẹ bá mi gbé Jésù ga lágbára ńlá. orin tá à ń gbọ́ yìí ẹ̀yin lẹ ṣe àbí. lágbára Ọlọ́run. eléyìí ni ó jẹ́ eléyìí ni latest báyìí àbí. bẹ́ẹ̀ni. ẹ wá dákun ó ní nǹkan kan tí Bukky Gold tí ẹ máa ń ṣe lọ́dọọdún. bẹ́ẹ̀ni. mo mọ̀ pé last year èmi ò ráàyè ò sí níbẹ̀ n sì ń tòsí tọdún yìí náà mo ti ń gbọ́ kùkù kẹ̀kẹ́ rẹ̀ torí bẹ́ẹ̀ ló ṣe jẹ́ kí n pè yín pé kí n kẹ́ ẹ wá àti pé kẹ́ tó lọ bí nǹkan tẹ̀ ń ṣe lọ́dọọdún ẹ jẹ́ nǹkan bí nǹkan tó kọ sí mi torí pé láìpẹ́ láì jìnnà yín kùkù kẹ̀kẹ́ àwọn yóò máa gbọ́ wọ́n sì máa rí wò káàkiri èmi àti yín á ṣe nǹkan kan papọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. bẹ́ẹ̀ni. nípa àsọtọ́tù eléyìí tí ń bọ̀. bẹ́ẹ̀ni. ẹ dákun orin tẹ́ ẹ kọ́ ń bẹ̀ jẹ́ ẹ sì rántí. lágbára Ọlọ́run. ẹ rántí orin tẹ́ ẹ kọ́ ń bẹ̀ ó ẹ jẹ́ ń gbọ́. kájùmọ̀ gbé kágbé lárugẹ kájùmọ̀ gbé kágbé lárugẹ àṣà Yorùbá yìí gbọ́dọ̀ parun kájùmọ̀ gbé kágbé lárugẹ. kájùmọ̀ gbé kágbé sókè o àṣà Yorùbá yìí kò gbọ́dọ̀ parun. kájùmọ̀ gbé kágbé sókè o àṣà Yorùbá yìí gbọ́dọ̀ parun. kájùmọ̀ gbé kágbé sókè o kápámọ́ pọ̀ o kágbé lárugẹ kápámọ́ pọ̀ o kágbé lárugẹ. èdè Yorùbá yìí gbọ́dọ̀ parun kápámọ́ pọ̀ o kágbé lárugẹ. èdè Yorùbá yìí gbọ́dọ̀ parun kápámọ́ pọ̀ o kágbé lárugẹ. àsọtọ́lẹ̀ yìí ó kájọba dùn ẹ̀ o kájùmọ̀ gbé kágbé lárugẹ. Gbénga ó yàtọ̀ dé olùkọ́ èdè kájùmọ̀ gbé kágbé lárugẹ. Gbénga ó yàtọ̀ dé àsọtọ́ tún ti dé o kájùmọ̀ gbé kágbé lárugẹ. ilẹ̀ wí ẹ̀jẹ̀ akọ́gbọ́n bẹ̀ àsọtọ́ dé ẹ̀jẹ̀ akọ́gbọ́n bẹ̀. Gbénga ó ẹ̀jẹ̀ akọ́gbọ́n bẹ̀. ẹ rántí dáadáa ó yá ní ìsìn báyìí já bọ́ sọ́dọ̀ yín. èyí túmọ̀ sí pé orin tí ẹ̀ ń kọ gospel lẹ́ ń kọ dáadáa bí. bẹ́ẹ̀ni. òun lẹ́ ń kọ jù. òun ni iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run gbélé mi lọ́wọ́ ká kọrin sí jingle yẹn profession ló jẹ́ fún mi torí mass communication ni mo study ní school so abala yẹn ni iṣẹ́ ká kọrin sí jingle ká ṣe soundtrack ló ti wá ṣùgbọ́n orin ẹ̀mí ó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ fún mi iṣẹ́ ìríjú tí Ọlọ́run gbélé mi lọ́wọ́ tẹ́ ẹ̀ sì ń ṣe dáadáa tí mo sì ń ṣe dáadáa. ẹ wá dákun báwo èèyàn bá pè yín sí irú àwọn èèyàn wo ló lè pè yín sí òde pé bóyá kẹ́ ẹ wá irú òde wo lẹ lè lọ òde wo lẹ yìí lọ. kò sóde tí a kì í lọ torí ibi táláyọ̀ bá ti ń yọ̀ náà ti máa ń bá irú wa concert ni o church programs lóríṣiríṣi ìsọjí bó dẹ̀ jẹ́ praise concert náà ni bó bá tún jẹ́ birthday ká kọrin fún ẹni tó ń ṣe ayẹyẹ ọjọ́ bí ìṣílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó tún wá jókòó àgbà náà kò sí ìtí Ọlọ́run kì í lò wá fún. àwọn band men bẹ bẹ́ẹ̀ni lóríṣiríṣi àbí. bẹ́ẹ̀ni. ẹ wá dákun pé ẹ jẹ́ obìnrin ẹ ń kọ ẹ máa ń bá ń kọ orin fún soundtracks káàkiri ẹ pé kẹtó kò lórí ètò ẹ fi nọ́mbà yín lẹ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà nílò òru nǹkan báyìí. ìpèníjà wo lẹ rò kí bóyá ń bẹ fún obìnrin tí ń bá ń bẹ ní media circle tó ń bẹ ní ṣe entertainment circle ìpèníjà wo lẹ rò pé ó jẹ torí bẹ́ẹ̀ ṣe ń bẹ ní ìsìn báyìí ẹ lọ́kọ. bẹ́ẹ̀ni. so kì í ṣe pé bóyá ẹ dá dúró. bẹ́ẹ̀ni. ìpèníjà wo ni àwọn ìpèníjà wo ni bẹ́ẹ̀ ń bẹ fóbìnrin tẹ́ ẹ tún wá pupa. Ọlọ́run ló ń ṣe wa. bẹ́ẹ̀ni káàṣì ẹ mọ lọ bẹ ń lọ tá ní ìsìn mo fẹ́ lọ yí koto káàṣì ẹ o ẹ̀yin mò ń dúró dè ó yá mò ń gbọ́ yín. ìpèníjà pọ̀ lọ́tún lọ́sì bí gbogbo wa ṣe mọ̀ wípé kí wúrà tó dán ó ti la iná kọjá. tó pọ̀. so ìpèníjà pọ̀ mélòó la fẹ́ sọ ṣé bí káwọn èèyàn kẹlòmíì kan pè mo fẹ́ ọ̀pọ̀ bọ̀ pàdé mi ní hòtẹ́ẹ̀lì báyìí a lè gbé ẹ jáde ìwọ́mọ yóò lẹ́bùn jẹ́ ràn ẹ́ lọ́wọ́ ṣùgbọ́n tó ó yé yín pé jẹ́ ká bẹ́ẹ̀ faná sí i káwọn èèyàn lè rí i kan lo booster. ó yé yín so pé pàdé mi níbi báyìí jẹ́ ká jọ wà tó o bá forí mẹ́yìn
gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó sì jẹ́ pé tó o bá ti ṣe lóòótọ́ wọ́n ní ìrànlọ́wọ́ tí wọ́n lè ṣe. ẹ mọ̀ pé wọ́n wà connected. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nítorí pé ìwọ ò ṣe tán láti jó sí ìlù tí wọ́n ń lù wọ́n á di ìrànlọ́wọ́ wọn mú so èèyàn wàá máa sánná ní bí mo sì ṣe sọ lẹ́ẹ̀kan ẹ mọ̀ pé bá ọ̀rẹ́ ni bálà ọ̀là kì í yá kó pọ̀ nínú èèyàn tí Ọlọ́run á fi ìrànlọ́wọ́ rán tí ò ní béèrè ìfikàn gbà kan pàápàá tó bá sì jóbìnrin ní indọ́sítírì tá a wà yìí ní semester tá a wà yìí lágbára Ọlọ́run. Ọlọ́run ó ṣe ìyanu. a sì bú wọn náà èyí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá ká ní pé irú ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó jẹ́ pé wọn ò fẹ́ ṣe give and take pé wọ́n pọ̀ àwọn èèyàn wọ̀nyí náà wọ́n á jọ wọn ò ní ṣe wàhálà wọ́n á ti mọ̀ pé bọ́n ṣe máa ń ṣe nu nígbà kan jẹ́ pé obìnrin míì wà buy one get one free ni kódà gan bó bá wọ́n mọ̀ pé ẹ ṣe àná ẹ ṣe ìjẹta ẹ ṣe ìjẹrin ẹ tún pè wá mọ́ ni. Ọlọ́run kú àìbínú. ó yá káàṣì ẹ̀ *347*1004*2#. Bukky Gold ń bẹ ń bí ẹ̀yin èèyàn ẹ̀ ní àǹfààní àti gba nọ́mbà rẹ̀ báyìí bá gba nọ́mbà rẹ̀ èyí náà fẹ́ kọrin sí nǹkan kan ni fẹ́ kọrin ni fẹ́ ṣe jingle pọ̀dà wálé constanti fẹ́ kọrin Bukky Gold ibẹ̀ là á gbé lọ àbí òun lẹ̀ pè. a sọ fún yín ṣùgbọ́n ẹ jẹ́ ń lọ wo káàṣì ẹ̀ náà kí n sáré lọ ta káàṣì ẹ̀ náà àbí n ṣe dúró torí tiyín jẹ́ ń dúró ìṣẹ́jú méjì ẹ sáré lọ ta káàṣì ẹ̀ *347*1004*2#. ẹ jẹ́ ń ṣe báyìí ná Bukky Gold ibo lẹ ti rí Bukky Gold ibo lẹ ti rí ta ló fún yín gold. bẹ́ẹ̀ ni ẹni tí Ọlọ́run mí sí ló fún mi ní gold. pẹ̀kẹ́ mọ̀ jẹ́ gold. bẹ́ẹ̀ ni nítorí pé nǹkan téèyàn bá gbé dání tó ṣe iyebíye òun là ń pè ní wúrà so ẹni tí Ọlọ́run fi rán nínú ẹni tí ọ̀gá mi wà nínú wọn Wálé Làwà bàbá promo bàbá àgbàlagbà wọn ò pé ìwọ ọmọ yìí ẹ̀bùn pọ̀ nítorí gbé lọ́wọ́ yìí wúrà ni. ẹ jẹ́ ń béèrè gbólóhùn kẹ́ dákun bàbá promo sí ń bí mo ti wọ́n àwọn ọjọ́ kan máa wọ wọn wá kí ni bàbá pro ẹ ti bá wọn ṣiṣẹ́ ti pẹ́ díẹ̀ kí ni wọ́n láìkì. ẹyọkan ó pọ̀ tí wọ́n nkẹyọkan tí wọ́n láìkì. ó pọ̀ tí wọ́n láìkì. tẹkun máa tètè máa ń bínú sí. bẹ́ẹ̀ ni. kí ni nkẹyọkan tí wọ́n láìkì. wọ́n fẹ́ràn kéèyàn máa ṣe àgàbàgebè. àbòsí ẹ ṣeun ẹ mọ̀ wọ́n dáadáa. ní ìsìn báyìí ẹ máa ń ṣe nǹkan lọ́dọọdún kí lẹ máa ń ṣe lọ́dọọdún ibo lẹ fẹ́ pè mí sí lọ́jọ́ Sunday. bẹ́ẹ̀ni Father's Delicacy Concert ọdọọdún la máa ń ṣe níbi tá a ti máa ń rú ẹbọ ọpẹ́ sí baba tọdún yìí ní ẹlẹ́ẹ̀kẹrin irú ẹ̀ tá ó ṣe ó sì máa wáyé ní nọ́mbà 2 Ayétòrò Street Olúṣèyí lọ́nà ẹlẹ́yẹlé àwọn tó bá ń bọ̀ láti Sango tẹ́ bá ti wọ mọ́tò ẹlẹ́yẹlé ẹ ṣàbọ̀lẹ̀ ní Olúṣèyí junction ẹ ti máa rá àwọn bike men ẹ sọ pé Yahweh Prophetic Ministry lẹ́ ń lọ. àwọn wo ló ń bọ̀ wá kọrin lọ́jọ́ náà lọ́n tó dáa fẹ́ rúbọ ọpẹ́ ni. àwọn olórin ẹ̀mí tí Ọlọ́run fi àmì òróyàn yàtọ̀ wọ́n pọ̀ tí wọ́n ń bọ̀ ṣùgbọ́n lára wọn ni màmá mi sista mi Abọ́sẹ̀dé Adéìwà bọ̀dá mi Ṣẹ́gun Adéwálé Kòkòrò tí gbogbo wa mọ̀ sí bàbá Kòkòrò ibẹ̀ láti rí Sáàmù Àpàlà Ayọ̀mídé Ògo Àgbáyé Evangelist John Falẹ́yẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. aago mélòó ni ká máa bọ̀ lọ́jọ́ Sunday. aago 2 gẹ́rẹ́gẹ́. 2 ni. lágbo wọn pẹ́ sókè lábẹ̀rẹ̀ sí yín bàbá. lọ́jọ́ Sunday. lọ́jọ́ Sunday tó ń bọ̀ yìí. mo tún wá gbọ́ pé ẹ tún pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn celebrities tẹ́ ẹ ti gbọ́dọ̀ wọn kọjá. àwọn ìránṣẹ́ Ọlọ́run gan jankan-jankan ló ń bọ̀ ń bẹ̀ lọ́jọ́ náà. ó ti dá à ń bọ̀ ń bẹ̀ à ń bọ̀ láti wá rúbọ pé fọlọ́run ẹ wá fi nọ́mbà yín tàwọn èèyàn nídìí nọ́mbà yín Instagram àndùn yín ẹ fẹ́ jẹ́ ń tẹ̀lé yín. kí ló dé. ó yá Instagram àndùn yín àti nọ́mbà yẹn bá fi ta. nọ́mbà mi ni 070-6671-0429. ẹ bá ń pè lẹ́ẹ̀kan sí. 070-6671-0429. Instagram àndùn yín kọ́. Bukky Gold 02. Bukky Gold 02. ẹ ṣe ojú òní tìyín. bó ṣe jẹ́lẹ̀ ti gbọ́n látọ̀dọ̀ Bukky Gold ẹ̀yin èèyàn wa ẹ tẹ̀lé wọn. iṣẹ́ ni ẹ gbé fún ọ orin ni ẹ gbé fún ọ. ẹ jẹ́ ń lọ ta káàṣì ẹ̀ ká kúrò lórí ilé kí n fi yọ̀ǹda Bukky Gold kan máa lọ ẹ jẹ́ ń lọ ta káàṣì ẹ̀ náà ó yá ta ni
ta ni yóò gba 50,000 naira wa lówùúrọ̀ yìí báyìí tí yóò gba 50,000 naira wa lówùúrọ̀ yìí ta ni jẹ́ n sáré lọ bẹ̀ ní ti ń lọ báwọn ń lọ ẹ̀mọ́ ní tèmi ni ó gbà ta ló ní nọ́mbà 0803 òun ló bẹ̀rẹ̀ tí 8362 tó parí ẹ̀ ta ló ní nọ́mbà náà ẹ jẹ́ ń wo ẹni tó ní nọ́mbà náà ta ni nínú yín èwo nínú yín ló ní nọ́mbà yìí èwo nínú yín ló ní nọ́mbà yìí bí wọ́n sì ti lọ ọjà. hello. yes sir ẹ káàárọ̀ o. mo ti káàtì ẹ ṣeun o. ẹ gbọ́ ẹta tẹ wá dúró sí di rédíò àbí ẹ mọ́nítọ̀ rẹ̀. mo ti káàtì ẹ àìpẹ́ yìí ni mo ta. mélòó lẹ ta. mo ta 500. ẹyọ kan náà lẹ ta àbí. bẹ́ẹ̀ mo ti ta bí méjì sẹ́lẹ̀ ó ti pẹ́ díẹ̀ mo á break mo kàn ní kí n ta díẹ̀ lẹ́nu. kí ló dé tẹ bírèkì wáyé tẹ bírèkì tẹ lọ ẹ tẹ́lẹ̀. service àti iṣẹ́ tí mo ń ṣe kò yẹ fún láyé rẹpẹtẹ. òní tẹ ta bó lẹ ṣe ta náà ẹ fún mi procedure bó lẹ ṣe ta. ta. ẹ sọ fún mi bó lẹ ṣe ta stage wo lẹ fi ta. mo kàn ta ní ìgbà tẹ́ ti tẹ́ ń ṣe tààrọ̀ yẹn mo ní ìta àgbọ̀tọ̀ kan bí mo kọ́ de mo bí sí ìgbà yẹn ìgbà tí mo á tiẹ̀ tọ̀sán mo ní kí n ta tọ̀sán yìí wò. ìgbà tá a pe kóòdù yẹn ẹ tẹ kóòdù yẹn sí àbí. bẹ́ẹ̀ ìgbà tẹ kóòdù yẹn mo sáré tẹ̀. ìgbà tẹ tẹ̀ sí kí ló wá gbé jáde. ó gbé káàṣì ẹ̀ wá mo tẹ number 1 wá gbé àkáǹtì wa mo á place àkáǹtì yẹn. so kò nira láti tẹ àbí. kò nira ìgbà tí mo ti fún wọn ní báǹkì tí mo ń lò bó ṣe fún mi ní àkáǹtì yẹn mo á pay síbẹ̀. ó ti dá a báwọn ẹ ti káàṣì ẹ̀ nù o. ẹ ti káàṣì ẹ ó dà bá wọn pè yín ẹ ṣe ojú òní tó ẹ ṣeun ẹ jẹ́ ń ṣe báyìí ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi a sì ń bẹ lórí ètò Lagelu FM. wọ́n ló ń bú mi lẹ́yìn mi kó tún fẹjọ́ mi sùn ẹni tó yìn mí lójú mi tó tún ṣàdúrà fún mi ìyẹn ò kàn mí ṣe báyìí mi ló ti lọ yẹn wò. Lagelu lẹwà tí ń ṣe bàbá àbádán. gbogbo wọn ni wọ́n pé. wọ́n ló ń bú mi lẹ́yìn mi ó tún gbé mi ṣépè. wọ́n ní wọ́n pé lẹ́ ń gbọ́ yìí. látọwọ́ Alhaji Adébísí Àkàndé Currency bàbá ọ̀nàrẹ́bù ọlọ́run ráyè wọ́n ní wọ́n pé kankan o. forward ever. kò tó wá lójú èèyàn fún mi kó tó sọ̀rọ̀ o bó ti bá kojú sódẹ̀ lè sọ lójú ẹni sọ. àwọn èèyàn ní fáwọn kọ́ọ̀lì tí máa fẹ́ jó dáadáa sí ẹ jẹ́ kọ́kọ́ gbọ́ ti bọ̀ dá mi náà. gbogbo ọ̀rọ̀ ẹ̀yìn o. ọlọ́gbọ́n mi láyé mi ò tún gbé mi ṣépè ẹni tó yìn mí lójú mi tó tún ṣàdúrà fún mi. ìyẹn ò kàn mí ṣe báyìí mi ló ti lọ yẹn wò mo ní bírè mo ráyè gbogbo wọn ni wọ́n pé. àsìkò dà sí fẹ́ fi máa gbọ́ gbogbo wóróworó èmi tí mo ní mí ti pẹ̀lú àwọn ẹni iwájú lẹ́nìkan tó ń gbàdúrà fún mi tí ń rí pa ẹ̀ tó bá wọ́n ń gbé mi ṣe pé sọ yẹ kí n kò bí ara sí i. ọlọ́gbọ́n mi láyé mi ò tún gbé mi ṣépè ẹni tó yìn mí lójú mi tó tún gbàdúrà fún mi. nánsà táwọn èèyàn sọ ní ìsinmi ò ráyè wọn ni wọ́n pè ọ̀rọ̀ owó ló bá mi tèmi. èébú wọn ti níyẹn kò só lára kọrẹ́ǹsì a máa ń bọ́ ba lẹ́yìn kò jẹ́ tuntun kò ní mínì bàbá tilé bàbá ní ṣèjú ọba àánú kwèrì tó bá bú mi tán kó dẹ̀ lọ bá ké ọmọ ẹran. àbí o. ẹ̀wọ̀n ni tó bẹ nísàlẹ̀ tó ń bú ẹni wá lókè ayé ẹ má bá wí attention and sọ màá ló ń wá bí n bá jẹ ti dáwọ́ lóhùn dandan nìkan ṣe wọ̀ gbogbo ariwo ẹ̀ ẹlẹ́kọ̀ọ́jà ìsàlẹ̀ ọ̀. lágbájá sọ pé tàmẹ̀dò sọ burúkú nípa yín ẹni tí ò ní jẹ́ tí èèyàn ní sòǹtọ̀ wílẹ̀ yìí kò ní jẹ́ kínú ẹni dùn ẹyẹ báyọ̀nù jẹ́. wọ́n ló ń bú mi lẹ́yìn mi kó tún fẹjọ́ mi sùn o. ẹni tó yìn mí lójú mi tó tún ṣàdúrà fún mi. ìyá ò kàn mí ṣe lẹ́yìn mi ló ti lọ yẹn. wọ́n lè bí ọ̀rá yẹn gbogbo wọn ni wọ́n pè. ẹ̀yin èèyàn mi ṣe gbàgbé challenge tí baba Currency tó sọ níjẹ́jọ́
ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi challenge yìí wọ́n ní wọ́n pé ẹ kàn lọ wá ẹ lọ sórí YouTube tàbí ibìkan ẹ ṣáà lọ rí track yìí ó ní ẹni tó bá lè kọ́ gbogbo orin tá à ń kọ yìí nìsín ẹ ń bá lè kọ́ kó ṣe fídíò ẹ̀ yálà orí TikTok ní àbórí Facebook ẹ wá táàgì currency ẹ ń bá ti gúùdù jù ọ̀bọ̀nrẹ́bù lòun fẹ́ fún lówó wọ́n sì rí ẹnìkan kọ́ èèyàn méjì kọ́ ní ọjọ́ Jímọ̀ ẹ̀já ṣe lè lọ́jọ́ Jímọ̀ ẹ kàn lọ owó orin ẹ kọ́ ẹ má ìmú ẹ̀ wọ́n sì ń kọ́ ẹ má ìmú ẹ̀ ẹ wá táàgì ẹ̀ official Taye currency challenge yìí nínú gbogbo wọn wọ́n mọ̀ mú ẹyọ kọ̀ọ̀kan lọ́sọ̀ọ̀sẹ̀ ẹni tó gùdù ẹ̀ jù ẹni tó lè má ìmú ẹ̀ jù ìfẹ́ sọ iye tán fẹ́ fún yín o ló ti yé yín báwọn ẹ lọ ṣe challenge yìí ẹ táàgì currency ẹ táàgì mi náà àti Gbénga ó yàtọ̀ wájórí TikTok ní Gbénga ó yàtọ̀ live ẹ táàgì currency ẹ wá wo ohun tí ó ti bẹ̀ jáde kọ̀tán ó yẹ jẹ́ ń ṣe báyìí jẹ́ ń gbọ́ Kọ̀lìntì Àyìnlá bàbá Kébé ń Kwara ẹja gbọ́. ẹ̀yin èèyàn mi á tún mọ́ pàdé mo fà yín lé DJ Spider lọ́wọ́ ẹ dákun gbogbo tẹ́ bá ṣe lọ́jọ́ Jímọ̀ lónìí ẹ mọ̀ pé ara ń kan everybody èèyàn bá fẹ̀gbẹ́ kàn ẹ́ ni ó mọ̀ bínú bá fẹ̀gbẹ́ kàn yàn ni ó mọ̀ bínú jẹ́ kí sọ́ọ̀rì kó mọ̀ bẹ lórí ètè rẹ wọ́n ì mú yàn sí ẹni tí ò tí ì jẹ oúnjẹ tọ̀sán tí ò jẹ talẹ́ tí ò lágbẹ̀kẹ̀lé ohun tí ó jẹ lọ́la tó bá lọ ṣe wẹ́rẹ́ sọ fún wọn pé aṣọ ọjà rẹ ti fàya ò bá àyàn jà èèyàn bá súnmọ́ sọ pé kó mọ̀ bínú no matter what ni àìmọye ìgbà jẹ́ kán mọ̀ pé aṣọ ọjà rẹ ti fàya